dìbò lẹ́gùn mo rí ẹ dájú labalábá tó dìbò lẹ́gùn ayé ẹ má dá lẹ́kun láìpẹ́ yìí ó dà láti sà nínú aṣọ ṣẹmọ̀pá kéèké ìyẹn ò ṣe gbé sábíà ẹni tó dọ́rù ẹ̀ wò níjọ́ sí ara mi níṣe ló jọ́lọ́hùn ìpè ẹ̀yìn ara wa lẹ́kṣọ̀ ṣaláhùn ṣe kì í ṣe já ó lẹ́kṣọ̀ ṣaláhùn ṣe ń tàkà mú gègé kẹwàgbòrì tó mọgbọ́n láti tèrè tàgbà ó mọgbọ́n làwọn gbọ́ pọ́n ládé ẹwà gbòdù ó wẹ̀sẹ̀bọ̀ yìí ti dọ́gba orin Alhaji King Wasiu Ayinde Ọmọgbọ́láhàn wọ́n ní tí ṣìgìdì bá fẹ́ tẹ́ á ní kí wọ́n gbé òun lọ sí odò lọ wẹ̀ àwọn Yorùbá dẹ̀ ní alábòsí á lówó alábòsí á bímọ alábòsí á kọ́lé ṣùgbọ́n àtúbọ̀tán alábòsí kò ní dáa irú yín òun ni Barrister fi kọrin pé kì í gbọ́ kì í gbà ìbínú oríṣiríṣi gbogbo ibi tó bá dé ó máa ń fi owó ẹ̀ ó máa fi ń dá wàhálà lẹ̀ ni ìdí tí ń ṣe sọ pé ẹ fẹ́ dá wàhálà lẹ̀ lórí ọ̀rọ̀ Awujale yìí ni torí ẹ fẹ́ fi rán oró ni kò sí nǹkan tí ẹ fẹ́ fi ṣe ẹ kò fẹ́ rán oró ṣe mọ̀ pé tó bá yẹ pé wọ́n ti gọ̀ fún yín ní sọ̀lọ̀ ọmọ sọ̀lọ̀ lẹ́ẹ̀ bá máa pera yín lọ́jọ́ ìní o torí gbájú ẹ̀ tẹ lò fún late Kabiru Adelaja tẹ parọ́ pé Ansarudeen grammar school ẹ lọ sí Ansarudeen rárá torí pé kí ni pass common entrance class 2 òun dẹ̀ ni ẹ ti kúrò ní school ẹ máa ń wu ìwà bí ẹni tó wà autistic ẹ máa ń wà bí ẹni tó ní autism ìdí tó fi jẹ́ pé orin nìkan òun ni getaway yín mọ bó ṣe ń hùwà láwùjọ mọ bí wọ́n ṣe ń sọ̀rọ̀ ẹni tẹ́ bá lọ sọ́dọ̀ obìnrin tó bá bímọ fún yín ẹ máa bọ́ ṣọ́lẹ̀ ẹ bọ́ bàtálẹ̀ kóhun àtọmú ẹ̀ that is a wayward statement irresponsible person ló máa ń wu irú wà yẹn ẹ bọ́ bàtálẹ̀ sọ́dọ̀ obìnrin ẹ kóhun àtọmú ẹ̀ ẹ disgrace àwọn ọmọ yín káàkiri ṣé láwọn tí wọ́n máa ń bá yín sọ̀rọ̀ ó rí wọn ò pé àwọn tó sọ pé Ṣàdíà ọmọ orí ìtẹ́ni ọmọ 1957 lẹ pèrè ayín ta ní ìyá Wàsíù wà láyé ẹ jẹ́ ká fún wọn ní 100 years old that means pé 1925 ni wọ́n bí ìyá Wàsíù kí ni orúkọ ọba tó bí Ṣàdíà sórí ìtẹ́ Ṣàdíà ọmọ Akérédolú ní orí ìtẹ́ lọ́bi sí 100 years old tàbá yọ kúrò nínú 2025 ó máa jẹ́ 1925 ṣé ọba tó bí Ṣàdíà ò lórúkọ ni kí lórúkọ ìlú tí wọ́n ti bí Ṣàdíà ṣé ìlú Péjú Èkìtì ló ń jẹ́ ní 1925 torí àwọn tẹ́ máa ń bá sọ̀rọ̀ wọn lè béèrè question ní ọwọ́ yín orí ìtẹ́lọ́bí sí kí lórúkọ ọba tó bí Ṣàdíà now 1957 tẹ́lọ́bí yín tó bá yẹ pé máa wọ school give or take 6 years old àrírú ẹ̀rí 7 years old so ẹ jẹ́ ká sọ pé by 1964 ẹ ti wọ primary school tẹ́ bá lò 6 years kú 1964 yẹn ó mì pé by 1970 ó yẹ kẹ́ ti wọ secondary school ṣùgbọ́n wọ́n ní ẹ fail common entrance so kò sí school kankan tó ready láti gbà yín St. Gabriel ò lè gbà yín Methodist ò lè gbà yín àwọn better school bíi St. Finbar's College Baptist Academy Èkó Science School kò sí ètò lè gbà yín torí nígbà yẹn wọ́n máa ti ń kọ́ school tẹ́ máa lọ tẹ́ bá parí common entrance àwọn unapproved school náà bíi àwọn Lateco àwọn Westco St. Timothy àti Niger Peco tẹ́ ń pè ní Niger Paco nígbà yẹn kò sí kankan tó lè gbà yín níbi tẹ́ fẹ́ẹ̀lì dé ìdí tí màmá yín ṣe mú yín lọ sí Ìjẹ̀bú Ìṣíwọ̀ nìyẹn tẹ́ lọ bẹ̀rẹ̀ class 1 pẹ̀lú wọn ní Ansarudeen High School Ìjẹ̀bú Ìṣíwọ̀ 1972 ni wọ́n dá Ansarudeen High School sílẹ̀ so by 74 lẹ wọlé ní class 1 class 2 September tó gbọ́ludé lọ́mọ́ lẹ fi di ẹni tí ó wà ní ẹ̀yìn Dr. Sikiru Ayinde Barrister
Barrister dẹ̀ sọ wọ́n ní whisky làwọn máa ń pè é ṣẹ́mẹ́rin tó ń pè whisky ajá ẹ̀ tó ń jẹ́ whisky nìyẹn. So Barrister tó ń sọ pé ọmọ òun ni yín ṣé 9 years ni Barrister gbà lọ́wọ́ yín ni because at the time tẹ́ bá kúrò school from calculation ọmọ tó bí 1957 age 17 lẹ kúrò ní class 2 nìyẹn o ṣé class 2 17 years old tó yẹ kó ti máa ṣe tán ló máa kúrò school ní class 2 ẹnu ro dáadáa torí àwọn tẹjọ gbé ní Dùmágbò lọ́ọ̀kan NEPA níbi ilé àwọn alàgbé mo ti bá wọn sọ̀rọ̀ o àwọn tẹjọ gbé àti Ìyábọ̀ tí màmá wọn ta bèbí nídolúwo mo ti bá gbogbo wọn sọ̀rọ̀ o wọ́n ní ọkọ màmá yín bàbá òyìnbó òun ló wá láti Ìjẹ̀bú Òde pé ọ̀dọ̀ wọn ní gbogbo àwọn ọmọ Ìjẹ̀bú tó bá wá sẹ́kọ̀ọ́ máa ń wà bóyá ibẹ̀lẹ̀ ti pík orúkọ anífowóṣe tẹ̀tílé pé bàbá ẹ̀ ló bí yín torí mi ò fẹ́ àzùn pé ẹ̀ mọ bàbá yín ọkọ Ṣàdíà ìyá Wàsíù ló wá láti Ìjẹ̀bú tí wọ́n ń gbé lẹ́gbẹ̀ẹ́ ilé àwọn alàgbé so ilé yín ní Dùmágbò lọ́ọ̀kan NEPA tọ́lẹ̀ ń gbé wọ́n ní gbogbo bẹ̀ lẹ́dàrú àsọmọ́ ìkéré wọ́n lẹ́ tẹ̀lé Lékan ọmọ Dàróṣà lọ sí Ìdolúwo kí lẹ ṣe ń bẹ̀ wọ́n ní obìnrin 4 ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ mú láàrin sákù yẹn tẹ fún lóyún ẹ fẹ́ Síkírá ẹ fẹ́ Bọ́láńlé àbúrò Tọ̀yọ́bọ̀ ẹ fẹ́ Káúsárà ẹ fẹ́ Ṣaléwá kí lẹ tún wá ṣe ẹ tún padà lọ mú Fétíà ọmọ Máṣà tó yẹ pé wọn àti Síkírá ọmọ ẹ̀gbọ́n àtàbúrò ni wọ́n obìnrin 5 lẹ́yìn nìkan fún lóyún nínú sákù kan náà ṣerú yín ló yẹ kó mú kó fi jẹ ọba aláàjì ẹ ní ìwà ọmọlúàbí ní ara gbogbo nǹkan tó sọ̀rọ̀ ǹdí yín fraud ni ẹ sọ pé yín àtàwọn Chancellor Pélewúrà ẹjọ ṣiṣẹ́ sátífíkẹ́ẹ̀tì wo lẹ fi ṣiṣẹ́ torí ìgbà tí Dr. Wagdosumu tí wọ́n mú gbogbo àwọn ọmọ Èkó tó fún wọn ṣẹ́ wọn ò lè fún yín torí pé ní sátífíkẹ́ẹ̀tì orílẹ̀ ń kọ́ kiri wọ́n ní ìgbà tí ẹ lọ síṣíwọ̀ àwọn Olúkẹ́yìndé tẹgbé ní ọ̀dọ̀ wọn wọ́n lẹ́ẹ̀kí lọ class pé ìlú lẹ máa ń lù kọ́lọ̀ ń fọ́run kẹ́ Olúkẹ́yìndé mo ti ṣe research yín dáadáa o ẹ lè jẹ Awùjalè wọ́n ní ilé tó bá ń gbòòrò ọmọ àlénú ilé yẹn ò tí dàgbà ni wọ́n lẹ ti gbé wọn lọ court wọn ò tí ìjọba wọn ò tí select ẹni tó máa jọba ẹ̀yin tí ń gbé wọn lọ sí court ṣé àpẹẹrẹ dáadáa nìyẹn ẹ fẹ́ tú ìlú torí pé kò ń ṣèlú yín aláàjì ẹ má dá wàhálà alẹ́ o mo ń sọ fún yín ẹ má dá wàhálà alẹ́ o torí wọ́n ní tí ṣìgìdì bá fẹ́ tẹ́ á ní kí wọ́n gbé òun lọ sí odò lọ wẹ̀ ẹ kì í ṣe ọmọ Ìjẹ̀bú ẹ tọmọ wọn ń bẹ̀ wọ́n ti bọ́ta wọ́n ti denounce yín wọ́n láwọn ò mọ̀ yín ẹ tọ́ka sí ilé tó ti bí yín ẹ yé parabulate kẹyé máa sọ jákujàku àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ kí ló dé tẹ́ ṣe lè débẹ̀ wọ́n lè ń kọ lẹ́tà kí ló dé tí ẹ ṣe lè lọ sí ibẹ̀ àwọn àfáà tẹ̀yìn ibú pé wọ́n wá ganu sílé bàbá yín àwọn èèyàn mọ̀ yín dáadáa ni pé nǹkan tẹ́ bá ti fẹ́ ṣe ẹ máa ti ń plan ẹ̀ ni kí ló dé táwọn aláàfáà tó ṣe máa lọ sílé bàbá yín ṣé màmá bàbá yín ló kú ni ṣebí ìyá Wàsíù ló kú ilé ọmọ olókùú ṣáà lọ máa wá but ẹ̀ ń dọ́gbọ́n rẹ́gísítà Fìdípọ̀tẹ̀ àwọn àfáà wọn lọ sílé bàbá mi ní Fìdípọ̀tẹ̀ kí ló ṣe ilé mi ni wọ́n wá ganu sí ṣé ìyá bàbá yín ló kú tó ṣe máa lọ́lé bàbá ìyá ọ̀dọ̀ bàbá yín ni ṣebí ìyá yín ló kú ilé títí yín lọ́mọ wá but tó pẹ́ fẹ́ rẹ́gísítà Fìdípọ̀tẹ̀ yẹn lẹ́ ṣe fi àwọn àfáà lẹ́ ṣe fi pa ṣe rí pé ìyá ẹ̀ ń jẹ yín ẹ̀ dẹ̀ máa ṣe kí ni ẹ̀ máa tẹ́